àsìkò yìí ní gbogbo ibi tí ẹ ti ń gbọ́ mi ìròyìn Kayegbo òun ni mo mú wá sétí ìgbọ̀yìn láti ìkànnì Jígí Alára. Orúkọ tèmi ni Funmilayo Adesewo. Ṣáájú ẹ gbọ́ kókó tó wà nínú ìròyìn ọ̀hún. Ìpàdé alágbára kan ti iléeṣẹ́ ìránṣẹ́ Boromir Prayer Ministry ẹlẹ́ẹ̀kan lọ́dún ó tún ti kù báyìí. Àwọn agbésùnmọ̀mí pa ọ̀kan lára àwọn ọmọbìnrin mẹ́fà tí wọ́n jí gbé ní ìlú Àbújá. Níbi ilẹ̀ yíya tó wáyé ní orílẹ̀-èdè Colombia, àwọn tó gbẹ̀mí mì ti di 23 pẹ̀lú àwọn ọmọdé. Afurasí kan ti ṣe àpatẹnujọ́ wípé òun ní àjọṣepọ̀ pẹ̀lú àwọn ọmọ léńjeléńje nítorí pé òun kò ní ìgboyà láti kọnu ìfẹ́ sí àwọn tó ti bàlágà. Ẹnìkan gbẹ̀mí mì, àwọn méjì farapa níbi ìkọlù tó wáyé láàárín àwọn àgbẹ̀ àti àwọn darandaran ní ìpínlẹ̀ Jigawa. Ìjà àwọn ẹlẹ́gbẹ́ òkùnkùn ní ìpínlẹ̀ Edo gbẹ̀mí 100 ènìyàn. Ẹ jẹ́ ká dókè lọ́hùn fún ìpolówó ọjà. Tẹlifíṣàn kan àrà ọ̀tọ̀ tí aráyé fẹ́. Prison 24 TV láyé sọ. Àtúntò àrèrè pàkó yìí bàbá mọ̀gánà àǹfààní ńlá ló wọlé tọ̀ wá wáyé o. Àǹfààní láti darapọ̀ mọ́ iléeṣẹ́ amóhùnmáwòrán àti rédíò orí ẹ̀rọ ayélujára kan nílẹ̀ yìí. Prison 24 TV Jígí Alára rédíò tó kalẹ̀ ká sílùú Ìbàdàn. Iléeṣẹ́ tẹlifíṣàn tí wọ́n mọ̀ mọ́ àwọn ètò àtàtà lóríṣiríṣi ni. Àǹfààní ńlá rèé o fún gbogbo ẹni tó ní ẹ̀bùn àti ọgbọ́n àtinúdá láti wá fi ẹ̀bùn tiyín náà hàn. Kẹ́yìn náà lè di ìlúmọ̀ọ́ká gbóhùnsáfẹ́fẹ́. Akọ́ṣẹ́mọṣẹ́ agbóhùnsáfẹ́fẹ́ lédè Yorùbá pọ́nbélé àti Gẹ̀ẹ́sì ni wọ́n ní. Tàbí akọ̀ròyìn àti akàròyìn eré ìdárayá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lédè Yorùbá àtèdè Gẹ̀ẹ́sì. Ayàwòrán cameraman. Aṣọ àwòrán pọ̀ editor. Onímọ̀ nípa ìwádìí ìtàn documentary researcher. Onímọ̀ nípa ìpolongo ọjà lójú òpó ayélujára. E-marketer àti akọ̀wé secretary. Àǹfààní tún wà fún ẹni tí ò tí ì máa gbóhùnsáfẹ́fẹ́ ya àwòrán so àwòrán pọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n tó gbàgbọ́ wípé o lè kọ́ṣẹ́mọṣẹ́ lórí ẹ̀. Àwọn nọ́mbàs wọ̀nyí ni kẹ́ ẹ pè fẹ́kúnrẹ́rẹ́ àlàyé o 0705 058 0241 àti 09039893895. tàbí kẹ́ WhatsApp nìkan sórí +1347 285 7401. lórí Facebook, Instagram àti Twitter ẹ kàn sí @prism24tv. wá lo ẹ̀bùn tiẹ̀ náà níbi táyé ó ti gbà ọ́ ní Prism 24 TV Jígí Alára rédíò a máa retí yín o. Prison 24 TV Jígí Alára rédíò ní gbogbo àwọn tó dá mọ̀ ń gbọ́. Prison 24 TV Jígí Alára rédíò ní gbogbo àwọn tó dá mọ̀ ń sọ. Tẹlifíṣàn kan àrà ọ̀tọ̀ tí aráyé ń fẹ́. Prison 24 TV láyé sọ. Ó ti akájọ tẹ̀ síbi táyé ti tẹ̀ sí ó yá. Prison 24 TV láyé sọ. Ẹ káàbọ̀ padà láti òkè lọ́hùn-ún. Ìròyìn ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. Ìpàdé alágbára kan ti iléeṣẹ́ ìránṣẹ́ Boromir Prayer Ministry ẹlẹ́ẹ̀kan lọ́dún irú ẹ̀ tó máa ń wáyé nínú oṣù kínní níbi tí Ọlọ́run ti ń lo pásítọ̀ ẹ̀bùn Olúwaṣèyí Bákàrè. Ti tọdún yìí yóò tún wáyé ní 30 oṣù kínní ọdún 2024 láti aago 7 alẹ́ sí aago 7 àárọ̀ ní Deland Event Conference Center tó wà ní Ẹlẹ́ẹ̀lẹ́ Poly Road ládojúkọ ọjà Agbáremú ní ìlú Ìbàdàn. Àkòrí ìtọ́dún yìí ni ìjẹgàba ní gbogbo ọ̀nà. Ọ̀pọ̀lọpọ̀ ìránṣẹ́ Ọlọ́run ni yóò máa pẹ̀lú ìyá ẹ̀bùn Olúwa Bákàrè ṣe iṣẹ́ ìránṣẹ́. Àwọn agbésùnmọ̀mí pa ọ̀kan lára àwọn ọmọbìnrin 4 tí wọ́n jí gbé ní ìlú Àbújá. Ọmọbìnrin kan tí wọ́n pe orúkọ rẹ̀ ní Najiba ni wọ́n fi léde pé àwọn agbésùnmọ̀mí tó gbé òun àti àwọn àbúrò rẹ̀ 5 ní ìlú Àbújá ti gbẹ̀mí rẹ̀ báyìí. Najiba àti àwọn àbúrò rẹ̀ 5 ni wọ́n jí gbé ní ọjọ́ 9 pẹ̀lú bàbá wọn. Ìròyìn ní àwọn agbébọn náà ló dá bàbá wọn sílẹ̀ lẹ́yìn ọ̀rẹ̀yìn láti lọ wá 60 mílíọ̀nù náírà wá gẹ́gẹ́ bí owó láti tú àwọn ọmọbìnrin rẹ̀ sílẹ̀. Kí ó tó ọjọ́ Ẹtì ọjọ́ 12 oṣù kìíní ọdún yìí, ó gbìyànjú láti wá owó náà ṣùgbọ́n kò pé kí ó tó ọjọ́ Ẹtì. Àwọn jàǹdùkú náà ló wá fi léde pé àwọn ti gbẹ̀mí èyí tó dàgbà jùlọ nínú àwọn ọmọ náà, Najiba, tí wọ́n sì gbé òkú rẹ̀ síbi tí àwọn òbí rẹ̀ yóò ti rí láti sin. Mínísítà tẹ́lẹ̀ fún ìròyìn àti ọrọ̀ ajé Isa Ali Pantami
fi ìdí ìṣẹ̀lẹ̀ ikú Nàjíbà múlẹ̀ ní alẹ́ ọjọ́ àbámẹ́ta. Ó ní òun ti bá bàbá Nàjíbà sọ̀rọ̀ lórí àwọn ọmọbìnrin rẹ̀ tó kù ní àkàtà àwọn ajínigbé. Nígbà tí alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá Múyìwá Adéjọbí sọ pé àwọn ọlọ́pàá yóò kàn sí mọ̀lẹ́bí àwọn ọmọbìnrin náà tí ó sì ní ìwádìí tó lóòrìn tí ń lọ lọ́wọ́. Ilẹ̀ yíya tó wáyé ní orílẹ̀-èdè Colombia, àwọn tó gbẹ̀mí mì ti di 23 pẹ̀lú àwọn ọmọdé. Wọ́n ti dóòlà ènìyàn 19 láti ọwọ́ àwọn tó ń dóòlà ẹ̀mí àwọn ènìyàn níbi ilẹ̀ yíya èyí tí ó ti dí òpópónà tó lọ sí ìlú Medellin àti Kayegbo pọ̀, tí ó sì mú àwọn ènìyàn láti fi ilé àti ọkọ̀ wọn sílẹ̀. Ilẹ̀ yíya mìíràn ló tún ti wáyé tí ó sì bo àwọn ènìyàn àti ọkọ̀ wọn mọ́lẹ̀. Ààrẹ fún ilẹ̀ Colombia Gustavo Petro ni ó ti jẹ́jẹ̀ẹ́ pé gbogbo ìrànlọ́wọ́ wà nílẹ̀ fún àwọn ará agbègbè Choco bí àwọn 60 ènìyàn ṣe ń bẹ̀bẹ̀ ilé gbé ní ìkóríta. Ilé náà ló kún fún obìnrin àti àwọn ọmọdé. Ọkùnrin kan tí orí kó yọ ló sọ bẹ́ẹ̀. Ó ní láàrin ìṣẹ́jú àáyá ní ilẹ̀ yíya yìí gbé ilé àti àwọn ọkọ̀ tó wà níbẹ̀ ni ó gbé wọn lọ. Igbákejì ààrẹ ní orílẹ̀-èdè náà Francia Marquez Mina sọ pé àwọn ti pe àwọn ilé-iṣẹ́ tí ọ̀rọ̀ náà kàn, àwọn agbófinró àti àwọn ọmọ ológun láti wá àti sa gbogbo agbára wọn láti dóòlà àwọn olùgbé agbègbè Choco province. Àfúrásì kan ti ṣe àpatẹnujọ́rọ́ wípé òun ní àjọṣepọ̀ pẹ̀lú àwọn ọmọ léńjeléńje nítorí pé òun kò ní ìgboyà láti kọnu ìfẹ́ sí àwọn tó ti bàlágà. Àfúrásì afipábánilòpọ̀ Abubakar Yakubu tí wọ́n fi ẹ̀sùn kàn pé ó ń bá àwọn ọmọ léńjeléńje méjì ní àjọṣepọ̀ kò tọ́ ní agbègbè Limawa ní Minna ní ìpínlẹ̀ Niger ni ó ti sọ pé òun ṣe èyí nítorí pé òun kò ní ìgboyà láti kọnu ìfẹ́ sí àwọn ọ̀dọ́mọbìnrin èyí tó ti bàlágà. Àfúrásì náà tó jẹ́ ẹni 30 ọdún ni ó ń ṣe kò tọ́ pẹ̀lú àwọn ọmọ tí ọjọ́ orí wọn kò ju ọdún 6 sí 8 lọ. Nígbà tí wọ́n fi ojú àfúrásì náà hàn ní olú iléeṣẹ́ ọlọ́pàá tó wà ní Minna, kọmíṣánná fún ọlọ́pàá CP Shawulu Ebenezer Damaman sọ pé àfúrásì náà ń tan àwọn ọmọ wẹ́wẹ́ yìí pẹ̀lú 50 tàbí 100 náírà. Gẹ́gẹ́ bí ó ṣe sọ, ó ní ọjọ́ kejì oṣù kìíní ọdún 2024 látàrí ẹ̀sùn tí àwọn gbọ́ pé crack squad mú Abubakar Yakubu tó ń bá àwọn ọmọ léńjeléńje ní àjọṣepọ̀ láàrin agbègbè rẹ̀. Ó tẹ̀síwájú pé nígbà tí wọ́n ń fọ̀rọ̀ wá lẹ́nu wò, ó ní oníkẹ̀kẹ́ lẹ́sẹ̀ mẹ́ta ni òun tí òun sì ti ń ní àjọṣepọ̀ kò tọ́ pẹ̀lú àwọn ọmọ wẹ́wẹ́ ládùúgbò òun. Ó tún ṣe àpatẹnujọ́wọ́ pé òun máa ń fi owó tan àwọn ọmọ náà wá ọ̀dọ̀ òun pẹ̀lú 50 tàbí 100 náírà láti ọdún tó kọjá. Àfúrásì ti wà lábẹ́ ìwádìí àwọn ọlọ́pàá tí wọn yóò sì fi ojú rẹ̀ ba ilé ẹjọ́ láìpẹ́. Ẹnìkan gbẹ̀mí mì, àwọn méjì farapa níbi ìkọlù tó wáyé láàrin àwọn àgbẹ̀ àti àwọn darandaran ní ìpínlẹ̀ Jigawa. Ọkùnrin kan ẹni ọdún 27 pẹ̀lú àwọn méjì mìíràn ni wọ́n ti farapa yánnayànna níbi ìkọlù tó wáyé láàrin àwọn àgbẹ̀ àti darandaran ní ìjọba ìbílẹ̀ Jahun ní Jigawa. Ìṣẹ̀lẹ̀ náà ló wáyé nígbà tí àgbẹ̀ láti abúlé Damutawa ní ìjọba ìbílẹ̀ Jahun àti adaran tó ń kọjá lọ́wọ́ ìyá ìjà níbi tí àwọn mẹ́ta ti fi ara pa. Agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá DSP Lawan Shiso Adam fi ìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ nínú ọ̀rọ̀ rẹ̀ pẹ̀lú àwọn oníròyìn ní ọjọ́ Ẹtì. Oníṣẹ̀lẹ̀ náà wáyé láàrin àwọn àgbẹ̀ àti àwọn darandaran ní abúlé Damutawa. Ó ní àwọn tí wọ́n lùgbàdì ìṣẹ̀lẹ̀ náà ní Shehu Lawal Mohd ẹni ọdún 27, Mohammed Sulaiman ẹni ọdún 25 àti Abubakar Muhammad ẹni ọdún 23 tí gbogbo wọn wá láti abúlé Janguza ní ìjọba ìbílẹ̀ Tofa ní ìpínlẹ̀ Kano. DSP Shiso ní kété tí àwọn gbọ́ ìròyìn yìí ni àwọn ti lọ síbẹ̀ tí àwọn sì gbé àwọn tó lùgbàdì ìṣẹ̀lẹ̀ náà lọ sí ilé ìwòsàn. Ọ̀kan lára wọn tí ó ń jẹ́ Shehu Lawal Mohd dókítà ní ó ti gbẹ́mìí mì. Ó tẹ̀síwájú pé ìwádìí sì ń lọ lórí ìṣẹ̀lẹ̀ náà pẹ̀lú ẹ̀ka tó ń rí sí iṣẹ́ ìwádìí lábẹ́nú ìyẹn CID. Ìjà àwọn ẹlẹ́gbẹ́ òkùnkùn ní ìpínlẹ̀ Edo gbẹ̀mí 100 ènìyàn. Ìjà àwọn ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn ni ó ti fa ikú 100 ènìyàn ní ìpínlẹ̀ Edo láàrin oṣù kìíní ọdún 2021 àti oṣù kejìlá ọdún 2023. Ìwádìí fi hàn pé ìlú Benin ni ó ní ìdá tó pọ̀ jù nínú ìṣekúpani tí ó jẹ́ ènìyàn 17
lẹ́yìn náà ní Ògbègbè pẹ̀lú ènìyàn 21, Ẹgbẹ̀ta pẹ̀lú ènìyàn 3 àti Epoma pẹ̀lú ènìyàn 2. Àwọn 24 yòókù ni wọ́n wá láti àwọn agbègbè ìjọba ìbílẹ̀ tó kù ní ìpínlẹ̀ náà. Lọ́wọ́lọ́wọ́ yìí àwọn ìṣekúpani tó wáyé láti ọwọ́ àwọn ẹlẹ́gbẹ́ òkùnkùn nínú oṣù kejìlá ọdún 2023 bí àpẹẹrẹ ó lé ní 30 ènìyàn tí ìròyìn sọ pé wọ́n pàdánù ẹ̀mí wọn níbi ìkọlù láàrin àwọn ẹgbẹ́ òkùnkùn méjì ní ìpínlẹ̀ náà. Láàrin ìkọlù náà wọ́n gbẹ̀mí obìnrin kan tí ọ̀kan lára àwọn ọmọ ẹgbẹ́ òkùnkùn Ògìsò Quarters ní ìlú Benin ṣekú pa. Bákan náà ni àwọn 3 pẹ̀lú akọ̀ròyìn àti alàgbà kan tí ó jẹ́ olórí ikọ̀ fìjìláńtẹ́ pàdánù ẹ̀mí wọn níbi ìjà tó wáyé láàrin àwọn ẹgbẹ́ òkùnkùn ní ìjọba ìbílẹ̀ Òrèdò. Kò ní jù báyìí lọ fún ìròyìn Kayegbo fún ti tòní. Orúkọ mi lẹ́ẹ̀kan sí òun ni Olúwa Funmilayo Adesewo. Káfíńrè pàdé.